بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين. ولو الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. وأفضل الصلاة والسلام على المبعوث رحمة للعالمين محمد صلوات رب وسلام عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أدوك بلا صدى الله وباوا. الحمد لله. إكي الله الله kọlọ bá aṣíwájú ẹ̀dá anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo àwọn olórí wa Ọlọ́run kó bá wa kẹ́ wọn. àmín. kó bá wa bùkún kẹ́ àlìkìyàmá wọn. àmín. bàbá wa aláwìyé Ọlọ́run kó bùkún kẹ́ àlìkìyàmá wọn. àmín. bàbá wa Sheikh Ismail oníwàásí Ọlọ́run kó bùkún kẹ́ àlìkìyàmá wọn. àmín. àti gbogbo ẹ̀yin olólùfẹ́ káàbọ̀ sórí ètò yìí ètò àtẹ̀mbí tàti máa ń mú wá tá a máa ń sọ fún yín pé اليوم نوم وغفلة يا ابن البراء ومتى تيأخذ التذاكر يا ترى. اليوم نوم وغفلة يا ابن البراء. أجوا لأيوب على أجوا بالمجيد على التذاكر يا ترى. إن كنت ترجو رحمة من عند من خلق الخلائق فاتبه من النور. اليوم نوم وغفلة يا ابن البراء ومتى تيأخذ التذاكر يا ترى. إن كنت ترجو رحمة من عند من خلق الخلائق فاتبع من وإن رديت بسخطه وعذابه فعصي ما شئت فويل والتوى. اليوم نوم وغفلة يا ابن البراء ومتى تيأخذ التذاكر يا ترى. lórí wa gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ̀ ń bẹ lórí ètò àtẹ̀mbí lọ́wọ́lọ́wọ́ ẹ bá wa ṣe ètò òun oríire tó rí bó oníráyè bí Ọlọ́run ó ṣe ẹ̀ sínú ilé ayé wa. àmín. ìdùnnú tó pọ̀ Ọlọ́run ó ṣe ẹ̀rẹ̀ sáyé wa. àmín. ẹ̀wọ̀n Ọlọ́run ní ṣe ẹ̀rẹ̀ sáyé wa o. àtàwa àtẹ̀yìn Ọlọ́run jẹ́ àmọ́ gbádùn. àmín. eré ètò àtẹ̀mbí ìlà wa ta ti ń sọ fún gbogbo wa ta wọ́n mú ètò wa ètò tó dáa ni ètò tó máa ń tawájí lórí àwọn nǹkan wa ṣùgbọ́n níta gbé wá lónìí òun ni message to Ọ̀yọ́ State Governor. Message to Ọ̀yọ́ State Governor. afẹ́ tàtẹ̀rẹ́nsẹ́ ọ̀rọ̀ àtẹ̀jíṣẹ́ àtọ̀tọ̀rẹ́nsẹ́ sí ẹni Ọlọ́run yẹn fún wa nípínlẹ̀ Ọ̀yọ́. nínú òfin ẹ̀sìn àwọn àfáà ní kò sí ohun tí ń jẹ́ pé àmọ́ ṣètẹ́ àmọ́ bújọba kò sí ohun tí ń jẹ́ àmújọba àwọn láṣọ di ìtààmọ́ fi sọ̀rọ̀ ní gbogbo ojoojúmọ́ ṣùgbọ́n a lè fún wọn lọ́ra torí nígbà tí Muawiya ti ń ṣe ìjọba lọ́wọ́ lákọ̀ọ́kọ́ ànẹ́bì ti kọ́kọ́ sọ yí pé khalifa lẹ́yìn òun ànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam kò ní ju 30 ọdún lọ. àfàmùjírò. khalifa lẹ́yìn òun ànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam kò ní ju 30 ọdún lọ. lẹ́yìn náà ní wọ́n wá kan àwọn lọ́balọ́ba àtàwọn nǹkan ní wọ́n kan àwọn lọ́balọ́ba ṣùgbọ́n ètò tá a mú wáyé tí àtẹ̀mbí mú wá fún wa yìí a fẹ́ pa gómìnà wa ní àkíyèsí. kíyèsí ńlá fẹ́ ṣe. a pa gómìnà wa lákíyèsí ni. Ọlọ́run ti gbé wọn dórí ipò náà. bẹ́ẹ̀ni. Ọlọ́run tó jẹ́ pé ẹni tó bá wù ní gbé sípò ẹni tó bá wù ní sí ìyọkó ńbẹ ẹni tó bá wù ní pé ọmọ ṣe ń tó wù. ṣùgbọ́n gómìnà wa ní Ọ̀yọ́ State tí àwa wà ń bẹ yìí a fẹ́ tàtẹ̀rẹ́nsẹ́ a fẹ́ tẹ̀ sí wọn. báwo ni wọ́n ó ṣe ṣe gbogbo èèyàn ló ń kí wọn àwa là ní tí kí wọn ìtàfi kí wọn òun ni ọjọ́ tí wọ́n bá sọ̀kalẹ̀ tá a rí pé wọ́n sọ̀kalẹ̀ rẹ̀ ilé ẹ̀ látò kí gómìnà wa. ètò àtẹ̀bí ló ń mú wá fún wa a fẹ́ advice gómìnà wa
ní Ọ̀yọ́ state àwa yìí nígbà tí Muawiya ń ṣe ìjọba Muawiya wá ń ṣe ìjọba ọ̀kẹ́ náà àwọn ọmọ anabiwa Muhammad Hasan àti Hussein wọ́n wà láyé wọ́n wá ń wò pé àwọn nǹkan wo iná ẹ̀ ní ta fẹ́ wí báwo ni wọ́n wá ń ṣe ìjọba lé wa lérí báwo làwọn èèyàn ń ṣe wọ́nranwọ̀nran yìí la ilaha illallah wọ́n wá mú kálámù wọ́n wá kọ orin wọ́n pa Muawiya lákèésí nígbà wọn pé madha taquluna idh qala an-nabiyyu lakum madha fa'altum wa antum akhirul umami wọ́n kọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n lásìkò tá a wà yìí àfi ká pa àwọn aláṣẹ wa ká pa wọn lákèésí torí pé azamanu. الزمان الذي كنا نعاشره في قول كعب وفي قول ابن مسعود في قول كعب وفي قول ابن مسعود داروا بيكم مردود بأجمعه داروا بحق كوفي داروا بحق مردود بأجمعه مردود بأجمعه داروا بحق داروا بحق مردود بأجمعه الظلم والبغي في غير مردود الظلم والبغي في غير مردود الظلم والبغي في غير مردود. ilé ẹ̀jẹ̀ táwa ń bẹ̀ yìí babalá ń ba lọ bàbá ní adákẹ́ ká mọ̀ wo àwọn aláṣẹ wa níran kí wọ́n mọ̀ ṣe wọ́n bá ṣe fẹ́ balẹ̀ mi ò di ní la ilaha illallah. داروا به حق مردود بأجمعه. àwọ̀ àwọn èèyàn retí láwùjọ àní rí wọn mọ́ gbogbo wọn ká kó wọ́n mọ̀ fọwọ́ bò dodo mọ́lẹ̀ ní ṣùgbọ́n ẹja sọ fún gómìnà wa. الظلم والبغي في غير مردود. ẹja sọ fún gómìnà wa lẹ́ni kí wọ́n lọ mọ̀ pọ́lọ́ ti fi wọ́n sínú ipò tọ́lọ́ ń gbé wọn sí yìí ẹ̀rẹ́ni tó dìbò tí ò wọlé àbẹ́ni tó dìbò tó kúrò ń bẹ̀ á máa kíkí wo lá máa kí wọn òun ni pé wọ́n kúrò nínú àjàgà ayé wọ́n kúrò nínú fìtínà àti wàhálà tí ó tún máa dé bá wọn fìtínà àfojúrí àtàìfojúrí á máa kí wọn pé wọ́n kúrò níbẹ̀ ṣùgbọ́n èyí tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń wọbẹ̀ láyé ìgbà tí Abubakar radiyallahu anhu nígbà tó gbérí khilafa ó wá fẹ́ ṣe kútúbà ẹ bá wa ṣí ètò ń bẹ bá ti ń bá wa ṣí ẹ̀rẹ̀ orí ibò ní ṣí ẹ̀ sáré yìí. àmín. ó wá gbórí khilafa àbá yìí nígbà tó dérí khilafa Abubakar Siddiq ó wá fẹ́ ṣe kútúbà ó wá yin Ọlọ́run ọba ó sì dúpẹ́ fún. ó fẹ́ ṣe kútúbà àtàkọ́kọ́. ó wá dúpẹ́ fún ihun tí ó kọ́kọ́ wí níjọ́ náà lọ́hùn òun ni mo fẹ́ kákọ́ sọ fún gómìnà wa lẹ́nìí. Abubakar fa inni qad wullitu wa lastu bi khayrikum. ẹ̀rẹ́mi Abubakar tí ẹ̀ ń wò wájú yìí inni qad wullitu wa lastu bi khayrikum wọ́n yẹ̀ mí lé yín lórí ni lastu bi khayrikum. Abubakar ní kìí ṣèmi ni mo lóore jù nínú yín. ìjà ti pé kí gómìnà wo lọ mọ̀ yí pé nínú gbogbo àwọn tí wọ́n jọ lọ pé tí wọ́n jọ gba fọ́ọ̀mù pé a fẹ́ ṣe gómìnà lẹ́yìn lórí ẹ̀yin kọ́ lẹ lóore jù nínú wọn ẹ̀yin kọ́ lẹ lálàáfíà jù ẹ̀yin kọ́ lẹ yẹn dáadáa jù nínú wọn ẹ̀yin kẹ́ ẹ dáa jù. اليوم نوم اليوم نوم وغفلة يا ابن البراء ومتى تيأخذ التذاكر يترى. gómìnà wa bọ́lọ̀ mà àbáwò òkìkí ọlá gómìnà wa bọ́lọ̀ mà wípé àwọn akọ́ ni wọ́n lóore jù
àwọn kọ́ lẹ́ni eré jù àwọn ọlọ́run kẹsàlẹ́sà lọ́wọ́ ìwọ ló dìbẹ́. àwọn bá kíkọ́ ní kọ́ni kò léètù wà lastu bi khayrikum wọ́n yẹ̀ mí lẹ́yìn lórí ni lastu bi khayrikum kìí ṣe mí ni mo lè jù nù yín kìí ṣe mí iná ẹni mo lóore jù nù yín iṣẹ́ ọwọ́ mi ò débẹ̀. La ilaha illallah fa in ahsantu bí n bá ṣe dáadáa yìí mi ẹ mọ̀ pé mo ṣe dáadáa. àfọwọ́ Abdulmujib bí bẹ́ẹ̀ bá ṣe dáadáa kí gómìnà wọ́n lọ mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe dáadáa á wí o àwọn ò wí o lọ́yọ̀ state ń bí á wí o. àwọn tàná àwọn èèyàn bá wọn sọ̀rọ̀ wọ́n bá wọn sọ̀rọ̀ títí ẹni ó gbọ́ nínú wọn ó bá rẹ̀ níbi ó fẹ́ ẹni tí ò gbọ́ nínú wọn ó sọ̀rọ̀ àsọsọbótò ó bá rẹ̀ níbi tóun náà fẹ́. òun náà bá rẹ̀ níbi ó fẹ́. ó bá rẹ̀ níbi tó yẹ ó bá rẹ̀. àwọn alọ́sọ bàjẹ́. wàá ní àṣàtù Abubakar ní ìjọta ẹ bá rí tí n bá ti ń ṣàṣìṣe fakọ wìmú ni. fakọ wìmú ni ẹ sí mi nígbẹ́rẹ́ pàkọ́. gómìnà wa ní gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ń ṣe dáadáa á wí o bákan náà ìjọ tẹ́ ẹ bá tún ṣe nǹkan míì tẹ́ ṣàìdá tọ́lọ́bù sí lábẹ́ tá a rí ìgbádùn ní Ọ̀yọ́ state tá a wà yìí á tún wí o torí pé ẹ̀yin kọ́ lẹ lóore jù nínú gbogbo wa. ọgbọ́n kí ni àwọn ṣe ní wọ́n amẹ́tọ̀n ká sòdodo ká gbẹ̀tọ́ lọ́wọ́ ẹni ọ̀lẹ̀tọ́ amẹ́tọ̀n gbà fún mi sọ ọlọ́run wa ni n ta béèrè lọ́wọ́ wa ni báwo ni lẹ́sẹ̀ sí Ọ̀yọ́ state á béèrè lọ́wọ́ yín wal-kadhibu khiyanatun ká mọ̀ wá parọ́ fáwọn èèyàn á ṣe gbá fún yín o á ṣe eléyìí fún yín o á ṣe tọ̀hún fún yín o kéèyàn ó sì mọ̀ ṣe kankan bẹ́ẹ̀ kéèyàn wá wò pé àwọn tí àṣekínní wọn ìwé ò tí kan ni á sì ṣe bẹ́ẹ̀ bá ń parọ́ bẹ́ẹ̀ èèyàn ń jàǹbá nù ẹni ọba sì jàǹbá ọlọ́run ní gbárù wọn mú kí gómìnà wọn lọ mọrú èyí hù bẹ́ẹ̀. ad-da'ifu fikum qawiyyu indi Abubakar ní ad-da'ifu fikum qawiyyu indi rí ọ̀lẹ ẹnu yín alágbára ni lọ́dọ̀ èmi. gómìnà wa ní Ọ̀yọ́ state ẹ jẹ́ kí gbogbo wọn ní equal path ẹ jẹ́ á ní equal right lọ́dọ̀ yín kó má jẹ́ pé àwọn tí wọ́n ti rí ṣe nìkan inú wọn ò tún mọ̀ rí ṣe lọ àwọn tí wọ́n lówó lọ́wọ́ ni wọ́n ò tún mọ̀ lówó lọ́wọ́ ẹ jẹ́ kí gbogbo wọn ní equal right lọ́dọ̀ yín bàbá ní equal right títò lórí tẹlẹ́mù tí gbogbo wa ń gbádùn ayé ìwé òjò máa dá a sí wọ́n sì mọ̀ ṣàdúrà fẹ́yìn náà ṣùgbọ́n tí wọ́n ti ń pè ọlọ́mọdé àárírù lágbájá máa o ọlọ́mọdé àárírù kínní máa o aburú ló ń tọ̀hún ṣe kó tó kú lórí àga tó wà nù. ẹ jẹ́ kí ẹ̀tọ́ kówó dọ́dọ̀ ẹ̀ gómìnà wa Abubakar ò tó wá dákẹ́ ọ wá ní al-qawiyyu fikum da'ifun ẹ rí gbogbo ẹni lágbára nínú yín da'ifun ọ̀lẹ nínú tá a fẹ́ ṣe gbogbo aláfẹ́kájọ́ ṣe kíni gbogbo aláfẹ́kájọ́ tòlú gbogbo àwọn ẹni rẹ tí wọ́n mọ̀ wò ó pa àwọn làwọn lówó àwọn làwọn lọ́lá iṣẹ́ ṣe tí wọ́n mọ̀ ṣe ọ̀nà tí ó dé ilé àwọn tálíkà wọ́n wọlé tálíkà wọn ni ó sì dọ́dọ̀ àwọn olówó fi owó rìn èé ṣe gómìnà wa nínú àwọn sẹ́tẹ̀ lọ ṣe lórí àgàtẹ̀ wà nìyẹn. èé ṣe tẹ́ ń ṣe bẹ́ẹ̀. ẹ jẹ́ kí gbogbo wọn ní equal right lọ́dọ̀ tí ẹ jẹ́ gbogbo wọn ní equal right lọ́dọ̀ yín gómìnà wa tuntun ọlọ́run kó ṣàlékún dáadáa fún yín. ọlọ́run kó ṣàlékún dáadáa gbogbo ẹ̀yin táwọn wọlé gbogbo yín là ń rí gbogbo yín là ń sìn kí àfáwà Suleiman Akorede. àlìyé ó mà ní ó mú. wà á kọ́ fúlẹ̀ tún ìyá abunel bàrọ̀ wà má tá táyà kòdò àtàdà kòríyá tó rọ. látara wípé anta lasta bi khair ẹ̀yin kẹ́ lóore jù nínú wa ẹ mọ̀ gbogbo ìdìbò tá a dì lọ lọ́yọ̀ state ni throughout Nigeria tá a dì ní yóò yẹ yí wípé ìbò tá a dì yìí ẹ mọ̀ yìí pé agbára kọ́ ète kankan kọ́ ọlọ́run ẹni ọlọ́run wù
ẹni ó wu Ọlọ́run ilé Ọlọ́run yàn ẹ́ bẹ́ẹ̀. Bóyá látàrí agbára táwọn kan ní through this and that. Perhaps we may understand the exegesis of Qul Allahumma malikal mulk tu'ti al-mulka man tasha' wa tanzi'u al-mulka mimman tasha' wa tu'izzu man tasha' wa tudhillu man tasha'. A'udhu billahi minash shaytanir rajim. Gómìnà wa. Bismillahir rahmanir rahim. Qul Allahumma malikal mulk. Qul Allahumma malikal mulki. Ọlọ́run ọba òun lọ́ba lọ́lá tí fi àwọn ọlọ́lá lọ́lá tí fún wọn ní ọlá ọba tó ju ọba lọ́lọ́lọ́hùn. Qul Allahumma malikal mulki tu'til mulka man tasha. Èèyàn méjì ní dúye, èèyàn mẹ́ta lè dúye, èèyàn mẹ́rin lè dúye, ṣùgbọ́n ẹnìkan náà la nídìí ń bẹ́ẹ̀ ẹni ọba wọ Ọlọ́run ni ó yọ ọ bẹ́ẹ̀. Tu'til mulka man tasha. Gómìnà wọn mọ̀ yí pé kìí ṣe agbára àwọn kìí ṣe tí àwọn àbọ̀wọ́ kẹtẹ́ wá ná ìlú gbé yín dórí ipò àwọn kan náwó ju ti yín lọ ó padà já sí pàpọ̀ ni. Tu'til mulka man tasha. Ẹni ọwọ́ Ọlọ́run ní gbé ọlá fún ẹni ọwọ́ Ọlọ́run ní sì gbé sórí àga. Wa tanzi'ul mulka mimman tasha. Ẹni ọba wù ní pé ìwọ ó ṣe é lásán ni á lè ọkọ ń bẹ gbogbo ohun tó ń wá ọwọ́ rẹ̀ ò ní rí. Wa tu'izzu man tasha. Ìjọ jẹ́ àrònú tí ọjà mọ̀ yìí pé ẹni ọwọ́ Ọlọ́run ní gbé sórí ipò ẹni ọwọ́ Ọlọ́run ní fi ṣọ̀gá ẹni ọwọ́ Ọlọ́run ní fi ṣe olórí ẹni ọwọ́ Ọlọ́run ní darí ọ̀rọ̀ sí lọ́dọ̀ ìtí òjì òye wa ẹja rántí o. Wa tu'izzu man tasha. Ẹja rántí pé Kogi peoples voted for Audu but Almighty Allah appointed Yahaya Bello for them. Wa tu'izzu man tasha. Kí gómìnà wo lọ mọ̀ yìí pé Kogi state nígbà tí wọ́n láwọn dìbò yẹn nìkan wọ́n pè ní Audu wọ́n dìbò yẹn ó kújọ́ mélòó kan tí ó gorí àga Ọlọ́run ní rárá o ò ní gorí ipò náà ò ní gorí àga náà ìwọ dẹ́bùtì ẹ̀ Ọlọ́run bá pe gómìnà náà Ọlọ́run gbé pè sọ́dọ̀ wọ́n á mú dẹ́bùtì ẹ̀ wọ́n gbé síbẹ̀. Wa tu'izzu man tasha. Ẹni ọwọ́ Ọlọ́run ní fúlọ́lá ẹni ọwọ́ Ọlọ́run ní bọ́ débẹ̀ gbogbo ọjọ́ tí inú àwọn èèyàn tiẹ̀ ní òtí mọ́ dùpẹ́ adúpẹ́ o ẹ̀yẹ́ wá di gómìnà o adúpẹ́ o àáròrè ṣe o adúpẹ́ o eléyìí mọ̀ dá o. Tòun ti bẹ́ẹ̀ Ọlọ́run lò ní gorí àga o ẹni tá a pírísàfù ayẹyẹ kalẹ̀ fún òtí ìdẹ́jọ́ tó bá dé àgbègbè. Wa tudhillu man tasha. Biyadikal khayru innaka ala kulli shay'in qadir. Biyadikal khayru innaka ala kulli shay'in qadir. Abalọ ẹ kọ́kọ́ lọ mọ̀ yín o ẹ̀yin kẹ́ lóore jù láàrin wa ẹ jẹ́ á wo Kogi ẹ jẹ́ á wo àwọn states ní Nàìjíríà tá a wà yìí ẹ jẹ́ á wo ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ fẹ́yìn bẹ́yìn gan ṣe wọlé gan òye èyí náà ẹ bẹ́ẹ̀ ti wọlé bẹ́ẹ̀ ti gorí àpèrè yìí kò yé èyí náà bó bá yé yín ni bó bá yé yín ni àwọn kan wá ti lórí àga tẹwàá ń rí wọ́n ti lórí àga tẹwàá yìí rí tí wọ́n ń pè wọ́n léèyàn tó yẹ pé tí wọ́n bá ń bọ̀ lónìí àga tí wọ́n gbé kalẹ̀ fẹ́yìn wàláhì kò lè ṣe déédéé tiwọn. Wàláhì àwọn ní òtún mọ wo tẹlifíṣàn ni pé gómìnà tún sọ. Àwọn ní òtún mọ wo tẹlifíṣàn ni pé gómìnà tuntun ló ń sọ̀rọ̀ yìí gómìnà tuntun ló ń sọ̀rọ̀ yìí gómìnà tuntun ló ń sọ̀rọ̀ yìí. níta fẹ́ sọ fún gómìnà wa òun náà ni wípé ẹ mọ rántí àwọn kankan àkọ́kọ́ ń tẹ́ rántí òun náà ni wípé ẹ mọ rántí ikú ní gbogbo ìgbà bẹ́ẹ̀ bá wà ní orí àga náà ẹ mọ rántí ikú pẹ́ kú lọ́jọ́ kan àwọn nǹkan ti kú ní Ọ̀yọ́ state tá a wà yìí wọn ò lè fi ọkọ̀ bàbá àwọn gbaṣẹ́ bí wọ́n bá rí i pé ó kọ bàbá ẹ̀ iná ló wà lórí kìnìún wọn sì lè kúrò pé a ò níṣẹ́ gbà mí bàbá yìí ti balẹ̀ jẹ́
bàrẹ̀ ti balẹ̀ jẹ́. ẹ rántí pé kú kílẹ̀ fílẹ̀ fáwọn ọmọ tí. ẹ rántí ọjọ́ lẹ́yìn tó yẹ pé ebi ń pa iná ẹ̀ ń sà sálà gómìnà wa. ẹ rántí ọjọ́ His Excellency. ẹ rántí gbogbo ìgbà tó yẹ pé níjọ́ tí wọ́n bá kàn yín ní kó àfàyè tí wọ́n bá kan gómìnà wa ń kó wọn ò lè kan ní ọkàn wọn kò di padà. ẹ rántí pé ẹ ti wà nípò kan bẹ́ẹ̀ rí. ẹ rántí ìgbà tó yẹ pásọ tí yín náà ẹ ya nídìí ẹ̀rọwó lẹ̀ ẹ̀rọwó rà míì. ẹ rántí ìgbà hùn. ẹ rántí ìjọ tí wọ́n jagunmọ̀ yín tẹ́sí mọ́ gbọ̀n. ẹ rántí ìjọ tẹ̀ ń ká ọwọ́ sẹ́yà ní school tẹ́ lọ tẹ́ sọ pé I pledge to Nigeria my country to be faithful, loyal and honest, to serve Nigeria with all my strength, to defend our unity and uphold and honor and glory, so help me God. ẹ rántí ọjọ́ tẹ̀ ń wí báyìí. wadhkuru idh antum qalilun. wadhkuru idh antum qalilun mustad'afuna fil ardi. kí gómìnà wa àti gbogbo àwọn tí wọ́n dìbò yẹn kí wọ́n máa rántí nǹkan yìí lẹ́ẹ̀mọ́ rántí ní gbogbo ìgbà bẹ́ẹ̀ bá ti rántí ilé ayé oṣù ṣìdá. bí àga tẹ wo àwọn tẹ bá wọ ọ́fíìsì yìí tẹ́yìn náà bá dé ọ́fíìsì yìí ẹni ìbọn kó àwọn pictures kan wọ́n kó tì sẹ́gbẹ̀ẹ́ kan báyìí wọ́n ti àwọn náà ti wọ́n ti lólé ayé rí arúgbó náà ti soge rí wọ́n ti wọ ọ́fíìsì yẹn rí ààrẹ ni rẹ́nu wọn ààrẹ ni wọ́n hẹ́ndà fún àwọn tálíkà nù wọn ààrẹ ni ó sì pèsè iṣẹ́ yanturu àrí nínú wọn. wadhkuru idh antum qalilun mustad'afuna fil ardi. bẹ́ẹ̀ni. takhafuna an yatakhattafakumun nas. ẹ rántí ẹ sì tún rántí ìgbà kódà èyí táwọn wíwùn jì ẹ rántí ìgbà tẹ̀ ń ṣàṣàlà lórí pé ẹ fẹ́ wọlé gọ́vnà yìí ẹ rántí state ẹ rántí iye state tẹ̀ dé ẹ rántí iye local government tẹ̀ dé lábẹ́ Ọ̀yọ́ state ní ẹ rántí tẹ́ bá rántí gbogbo àwọn nǹkan wọ̀nyí ilé ayé ó dùn ẹni ebi parí ní mọ̀yìn oúnjẹ ẹni ó ti wà níbòjì ẹni ní mọ̀yìn oòrùn abẹ́ni ó ti wà lóòrùn ní mọ̀yìn bòjì ẹ̀yin náà rántí ẹ mọ́ rántí àwọn nǹkan ládìbò yẹn wọ́n débẹ̀ tán ọ̀tọ̀ ni ohun tá a rẹ̀ wọ́n ọ̀tọ̀ ni ohun tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ bá dé orí àpèrè náà ẹ ṣe dáadáa pẹ̀lú aráàlú ẹ rántí ọjọ́ ẹ̀ ń sọ pé I pledge to Nigeria my country to be faithful ẹ wá parí ẹ̀ sí pé so help me God ẹni kọ́ Ọlọ́run ràn yín lọ́wọ́ Ọlọ́run wá ràn yín débi pé ẹ jẹ gómìnà wa Ọlọ́run ràn yín lọ́wọ́ débi pé ẹ jẹ gómìnà ẹ rántí pé àwọn kẹ́kẹ́ ti ṣáájú lánàá ẹ̀ sí ń bẹ̀ bó bá di lọ́la ẹ̀yin náà ti jókòó ẹ̀ mọ̀ ọwọ́ TV ẹ̀ mọ̀ pé gómìnà Ọ̀yọ́ state ló tún sọ̀rọ̀ yìí wọ́n wá pè ẹ̀yin wọ́n yí okọ̀ yín wọ́n ní ex-governor torí pé any position you are you will become XXX after ibi kan la dìmú ni company kan la wà ní gómìnà la jẹ́ ni àbáàrẹ orílẹ̀-èdè la jẹ́ ni á padà dẹni àná ni á di pé gómìnà wa rí gómìnà wa rí president wa rí ẹ rántí o tẹ́ ẹ bá fẹ́ rí dáadáa sí láyé jẹ́ kó nǹkan bíi mẹ́fà fún gómìnà wa kí wọ́n máa wò ó ní gbogbo ìgbà gbogbo ẹ̀yin èèyàn wa nílé ẹ bá wa ṣe ètò yìí kó lè reach kó lè dọ́dọ̀ àwọn tó yẹ kó dé ọ̀dọ̀ àwọn tó yẹ kó dé ebi pọ̀ ní state tá a wà ń bẹ̀ yìí wàhálà yìí pọ̀ ní state torí ní Nàìjíríà tá a wà yìí ìyà ọ̀jẹ̀ wá bákan náà ọ̀nà ìlú mi dá Ọ̀yọ́ sì àlọ́ ẹ̀ ẹ bá wa ṣe ètò ẹ bá ti ń bá wa ṣe ẹ̀rẹ̀ Ọlọ́run ó ṣe oríire sínú ayé wa. àmín. wadhkuru idha antum qalilun mustad'afuna fil ardi takhafuna an yatakhattafakumun nas fa'awakum wa ayyadakum binasrihi wa razaqakum من الطيبات لعلكم تشكرون. ẹ rántí pé ilé ọ̀fẹ́ lẹ̀ ń gbé àwọn kan bẹ́ẹ̀ bí tí wọ́n ń sùn ta ẹ rántí pé ẹ ń jẹ wọn ọ̀fẹ́ gbogbo nǹkan yín ọ̀fẹ́ ni wọ́n máa fún yín lásìkò tẹ́ ẹ ti wà lórí àga yìí
ẹ rántí àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ bá rántí ẹ rántí àwọn tí wọn ò rí jẹ ẹ rántí àwọn mẹ̀kúnnù tí wọ́n ń bẹ lọ́yọ̀ state ẹ rántí àwọn teachers tó yẹ pé àwọn ni wọ́n ké àwọn ni wọ́n kọ́ inú tẹ́ fi dáhùn tẹ́ dáhùn ẹ rántí wọn ẹ mọ̀jẹ̀ yẹ ọ̀jẹ̀ wọn gbé ẹ rántí àwọn bàbá kan tí wọ́n ti ṣiṣẹ́ tẹ̀ ń gba owó tẹ̀ ń yọ tax lórí owó wọn tí wọ́n wá ń béèrè owó tí wọ́n ń béèrè ẹ̀tọ́ wọn ẹ fún àwọn pension lówó wọn ẹ fún wọn lówó pension ẹ jẹ́ á fún wọn lówó pension gómìnà wa ìkẹ́ alákọ̀ọ́kọ́ èyí tẹ́ kọ́kọ́ tọ́jú tẹ́tẹ́ yẹn bá fẹ́ ṣèlú dáa bọ́yọ̀ ọba àlú lọ jẹ ni àbọ̀jẹ gọ́fúnà kan àbọ̀jẹ mọ́gàjì ilé àkọ́kọ́ ni pé ọbọ̀lọ̀ kọ́kọ́ ní sàlámàtò sọ́dìrì àfà yìí. sàlámàtò sọ́dìrì. ẹ sọ fún gómìnà wa ẹni wọ́n lọ ní sàlámàtò sọ́dìrì ẹni wọ́n jẹ́ igbá àyà wọn fẹ́ ẹ jẹ́ kí gómìnà wọn jẹ́ igbá àyà wọn fẹ́ lórí ipò tí wọ́n wà yìí wọ́n bọ̀lọ̀ tẹ́ ọkàn wọ́n bọ̀lọ̀ jẹ́ kí igbá àyà wọn fẹ́ kí gómìnà wọn mọ̀ jẹ́ alájẹbàjẹ́ kí wọ́n jẹ́ igbá àyà wọn fẹ́ kọ́mọ̀ ìwọ ò ṣe tiwa àwọn ará bí wọn ò ṣe tiwa àwọn ará tọ̀hún ò ṣe tiwa gbogbo ẹ̀yìn yẹn ọlọ́run kúkú ti yàn yín bẹ́ẹ̀ ọlọ́run ti yàn yín bẹ́ẹ̀ o ẹ wá jáyà yẹn ọ̀fẹ́ báyà yín bá fẹ́ ìka ẹlẹ́ẹ̀kejì èyí tẹ́ tọ́jú lórílẹ̀‐èdè yìí tẹ́ bá fẹ́ kó dáa nípínlẹ̀ èdè yìí tẹ́ bá fẹ́ kó dáa lọ́yọ̀ state tá a wà yìí ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-istiqamatu bil-lisani awi suduku lisani ẹ lọ jẹ́ ẹni tó yẹ pé òótọ́ ni ọmọ jáde lẹ́nu yín ẹ sì lọ bẹ́ẹ̀ bá sí àlùkáwà ní fún yẹn ẹjọ́ wá sí musẹ ẹjọ́ wá sí musẹ torí nǹkan tàtẹ́rújú. rahmatan min indiman khalaqal malaiki fattabi minha. al-istiqamatu bil-lisan ẹ lọ ní nílé ayé yín bí gómìnà wa bá fẹ́ dùn wò tí wọ́n bá fẹ́ mọ dùn wò ìkẹ́lẹ̀kẹ́ lónù ìkẹ́lẹ̀kejì bẹ́ẹ̀ bá fẹ́ dùn wò lórí àga yìí mo ti sọ fún yín pé alákọ̀ọ́kọ́ ni sàlámàtù sọ́dírì ẹjẹgbàyà yóò fẹ́ ẹ mọ̀ yín pé àfọwọ́bà fílẹ̀ ni kò tẹ wà kì í ṣòye ìdílé kì í ṣe lọ́balọ́ba ẹ bá àwọn ọba lògbà ẹ bá ẹlòmíì náà lògbà ni ẹ lọ mọ èyí ń dájú láyé Haruna Rasheed nígbà tí Haruna Rasheed ń ṣèjọba wọ́n á fi Yahya Barmaki wọ́n fi ṣe dẹ́bùtì rẹ̀ òun ń jẹ́ bí àgbàlagbà kó lè máa mójútó torí Haruna Rasheed ọmọ kékeré ni nígbà tó fi joyè báyá ló ti pógún ọdún àbí kọ́ra pógún ọdún Yahya Barmaki òun ni wọ́n ní dẹ́bùtì òun ní bẹ́lẹ́gbẹ́ẹ́ ní mọ́ sọ ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣẹ báyìí torí òun ti bá bàbá tó bí bàbá ẹ lò gbà ó wá dijọ́ kan wọ́n ní ẹjẹ́ àdùnnú lẹ́nìí wọ́n ní ẹjẹ́ àdùnnú lẹ́nìí ẹjẹ́ àdára wáyá. wọ́n ránṣẹ́ pa àwọn olórin wọ́n ránṣẹ́ pa àwọn eléré ìtàgé wọ́n ránṣẹ́ pa àwọn èèyàn wọ́n bá bí wọ́n ti mọ̀ pé gbogbo pati tí wọ́n mọ̀ ṣe wọ́n ránṣẹ́ pa àwọn èèyàn nígbà tí wọ́n ránṣẹ́ pa àwọn èèyàn tán wọ́n ní ẹ máa jó fún wa wọ́n wá ń jó ẹni tó ń display wọ́n kálukú ń display gbogbo ohun tó ní Yahya Barmaki ń wòye Haruna Rasheed ń wòye nígbà tí Haruna Rasheed ọwọ́ ẹ̀gbẹ́ ọwọ́ Yahya Barmaki ó ní ayé yìí mọ̀ dùn o Yahya Barmaki ní ikú ló já ayé ó dùn ó ṣe bí ìgbà tó wọ̀n gbọ́ Haruna Rasheed tún wọ̀ ẹ̀gbẹ́ ó tún ní Yahya Barmaki ayé yìí mọ̀ dùn púpọ̀ o Yahya Barmaki ní ikú ló já ayé ó dùn ó tún rìpíìtì ẹ̀ lẹ́ẹ̀kẹta ayé yìí mọ̀ dùn ó ní àníkú ló já ayé ó dùn bàbá ó wá ní Yahya Barmaki mo ṣe bí ìgbà tí mi gbọ́ ni mo gbọ́ ní tó wí ṣùgbọ́n ṣe ń kú lórí ipò tí mo wà yóò ní ẹ gbọ́ ni máa dá mọ́tìlẹ̀gẹ̀ ìríkà máa wá sàlátì ilé ìka ẹ wí bẹ́ẹ̀ máa dá mọ́tìlẹ̀gẹ̀ ìríkà máa wá sàlátì ilé ìka àwọn máa dá mọ́tìlẹ̀gẹ̀ ìríkà máa wá sàlátì ilé ìka bí n bá ń lọ gbére fáwọn ẹni tàná ẹni kò ní í sàn lọ́dọ̀ ọ̀tí yín náà gómìnà wa ẹ lọ ní sàlámàtù sọ́dírì bí n bá ń sàn lọ fáwọn tó lọ ní àwọn ẹni àná àwọn gómìnà wa àná bí n bá ń bẹ lọ gbére fún wọn ni kò ní í kàn yín náà
láyé tá a wà yìí àìmọye gómìnà títí tó fi dọ́dọ̀ àwọn tó wọ́n lọ lánàá yìí tí wọ́n bá ń lọ gbére ni wàláhì ẹ̀ ní débẹ̀ ẹ wá fi ibi tẹ́ ẹ wà ẹ fi ṣe dáadáa ẹni tí ìpéjọ wọn ṣe ṣúwárìn fún yín ẹ ṣépè fúnra yín ẹ ṣàdúrà fúnra yín kò sí ohun tẹ́ ẹ ṣe fúnra yín tẹ́ pẹ̀lú ohun tẹ́ ẹ gbé lọ́wọ́ níwájú àwọn tí wọ́n ń búra fún yín ẹ rántí tẹ́ ẹ bá wá rántí ẹ mọ̀ pé máa dá màtìlẹ́rìíkà lámbà wàsálàtì ilayka kò ní sẹ̀dọ́dọ̀ tì í náà ẹ lọ jẹ́ sùdúkù lisan ẹ lọ sòdodo ẹ lọ jólódodo gbogbo ìlérí tẹ́ ẹ lé fún wa pẹ́yìn ó ṣe ẹ ṣe o kẹ́ ẹ tó gorí àpèrè tẹ́ ẹ wà yìí kẹ́ ẹ tó gorí àga tẹ́ ẹ wà yìí ẹlẹ́yìn ó sọ̀nà fún wa ẹ ṣe ọ̀nà o bàbá lo advanced country ọkọ̀ ó sì rìn 24 hours kò ní sí gálọ́pì díẹ̀ báyìí ó yẹ ẹgbẹ́ mọ́tò láti òkè ògùn sí ìbàdàn ẹgbẹ́ láti bíbà ibi tá a wọ ẹgbẹ́ láti ṣakí ẹgbẹ́ yìí lọ́bàdàn ẹlòmíì ò dá láàrẹ̀ ni ẹni àárẹ̀ bá ń bẹ láàrẹ̀ kò lè rìn rìn yẹn polóyún ọjọ́ mélòó kẹ́ bá tọ̀ ọ̀nà yẹn wàláì oyún ó sì fẹ́ wálẹ̀ ẹ lọ tọ̀ yóò sọ Ògbómọ̀ṣọ́ ẹ tọ̀ Ògbómọ̀ṣọ́ sí nǹkankan ẹ tọ̀ ibi sí Ìgbòho àti gbogbo ibi tá a tọ̀ nkún tẹ̀tẹ̀rújú. rahmatan min indi man. bẹ́ẹ̀ bá fẹ́ dùn wò lórí ipò ìwọ̀n tẹ́tọ́jú ni. ọlọ́ọ̀láìkì fattabi minnuha. gbogbo òlérí tẹ́ ẹ lé ẹsẹ̀ fún wa o ẹlẹ́yìn ọ̀sọ̀nà ẹ dákun ẹ ṣọ̀nà o ẹ ṣe ọ̀nà o ẹ ṣe ọ̀nà fún wa o ẹ jẹ́ agbègbè àlàáfíà o ẹ jẹ́ arìnrìn àlàáfíà ọlọ́run kúkú ṣe ẹnjìníà ní dẹ́bùtì yín ẹnjìníà ní. Òkè Ògùn mọ̀mọ́ dọ́wọ́ yìí ikú tàtẹ́rújú. Ikú tàtẹ́rújú rahmatan min indi man. Kọ́lákọ́lọ́ ọlọ́ọ̀kì fattabi minnuha. ẹlẹ́yìn ó ṣe ọ̀nà fún wa ẹ ṣọ̀nà o bákan náà ẹ tún lẹ́yìn ó ṣe iná gómìnà wa ẹ mójútó náà wà bàbá ra fóònù bàbá ra àwọn smartphone wọ́n ní á charge ẹ̀ fún 6 hours. a sì máa dúró dènà gbogbo àwọn ọ̀dọ́ la ilaha illallah. bí bọ́dọ̀ kẹ́ bá wá tan jẹrẹ́tọ̀ nílé wọn gbogbo obìnrin wa lọ ọbẹ̀ páwọn lọ́n chájì ẹlòmíì tó sì ní látara bẹ́ẹ̀ níbi ẹ̀yìn ìjọba tẹ̀ ń ṣèjọba yìí náà. ẹ promise wa pé yóò ṣe ìwòsàn ọ̀fẹ́ la ilaha illallah. ní stéètì àti lórílẹ̀‐èdè tá a wáyé àwọn ọmọ tí nǹkan ò ṣe ilẹ̀ ń fún lábẹ́rẹ́ ọ̀fẹ́ àwọn ọmọ tí nǹkan kàn ń ṣe wọ́n tún gbowó ribiribi lọ́wọ́ wọn ni ẹ ṣàlùkáwà ní fún wa ẹlẹ́yìn ó ṣètò ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ wo iye àwọn graduate tó wà nílé ẹ̀kọ́ wa ẹlẹ́yìn ó ṣe nǹkan tàtẹ́rújú ẹ ṣe o. nǹkan tàtẹ́rújú rahmatan min indi man. kọ́lákọ́lá èké fattabi minnuha. ẹ ṣàlùkáwà ní fún wa ẹ láwọn ọdún náà lò ẹ ṣètò náà nípínlẹ̀ èdè yìí ẹ ṣètò omi kómi ó sùn wá bọ̀ ẹ tún Ọ̀yọ́ state ṣe débi pé bí ọmọ Ọ̀yọ́ state bá lọ other state ara ó sì mọ oyún ẹsẹ̀ ó sì mọ ọjọ́ pé ẹ jẹ́ kí n padà sí state wa kò sí náà bíbà yìí náà Ọ̀yọ́ state ti dá náà kò sómi ń bíbà yìí omi ń bẹ lọ́yọ́ state ọ̀nà bí ọ̀dà Ọ̀yọ́ state lọ́dọ̀ ẹ jẹ́ wọ́n wí bẹ́ẹ̀ fún yín. nǹkan tàtẹ́rújú rahmatan min indi man. kọ́lákọ́lọ́ ọlọ́ọ̀kì fattabi minnuha. ẹ bá wa sọ fún gómìnà wa lára ohun tí wọ́n mójútó ẹ sọ fún gómìnà wa lára nǹkan tí wọ́n mójútó òun náà ní wípé ihdan antasawwur bayna ahlusu'i àwọn èèyàn bí ẹ mọ àwọn tí ó jẹ́ alábàádámọ̀ràn yín àwọn tí ó bá yín dámọ̀ràn gómìnà wa àwọn tí ó bá yín dámọ̀ràn ẹ jẹ́ wọ́n jẹ́ èèyàn rere gbogbo àwọn tó ṣubú lórí ìjọba lónìí ìmọ̀ràn ni wọ́n sì gbà torí jọ́tẹ̀ tí wọ́n appoint yín as governor of Ọ̀yọ́ state
èèyàn rẹ wá kì í ẹni ibi wá kì í olórí ire kì í olórí ibú kì í ẹni ó dùn mọ́ kì í ẹni tí ó dùn mọ́ kì í níjọ́ náà lọ́hùn ìsìn bẹ́nu ẹni tó wá kì í níjọ́ náà tí wọ́n wò ó pé báwo la ṣe wójọba yìí o tí ò ní tà ní jẹ́ orí ṣe o tí wọ́n fi ní yìn nítorí kíyèsí àwọn teachers ni níjọ́ tí teacher kan bá wà ní school kan tó bá ń teach tó wà rí pé mọ̀ òun ò tó nǹkan tí ó sì wá mọ̀ kún níjọ́ tí wọ́n máa ń gbé ẹnìkan bọ̀ tó mọ̀ yìí pé eléyìí ó gbá lórí ó sán lórí níjọ́ tẹ̀ ń lọ orí ipò yìí làwọn kan ti wò pé ṣàṣírí wo ò ní tú sáyé ìta ṣe ṣé gómìnà tí ń bọ̀ yìí ò ní ṣe gómìnà wa ẹ ṣàlẹ̀ká wà ní fún wa ẹ mú un ṣe o olórí ire wa kì í jọ náà olórí ibú wa kì í jọ náà wọn ò ní fẹ́ kẹ́ ẹ láṣeyọrí àwọn tí ó jẹ́ alábàádámọ̀ràn yìí ẹ jẹ́ wọ́n jẹ́ ní ire ẹ jẹ́ wọ́n jẹ́ bí irú bíi ti Yahya Barmaki kò wo ipò ọlá Haruna Rashid tó fi sọ fún yín pé ẹ kú ń jọkẹ́ ẹ kú olórí ipò yìí bẹ́ẹ̀ bá wọ́n mọ̀ pé ẹ kú olórí ipò yìí àwọn bàbá kan tí wọ́n ti tà tẹ́ tí wọ́n ti rà tán tí wọ́n máa ń pera wọn ní godfather níwájú tani ẹ mọ́ tolerate nonsense the Ọ̀yọ́ state governor wọ́n fi àsìkò yìí pa yín lájèsí ẹ mọ́ tolerate nonsense àwọn tí wọ́n mọ̀ wá fún yín nímọ̀ràn kímọ̀ràn wọ́n mọ̀ gbà yín nímọ̀ràn tí ò yẹ la ilaha illallah gbogbo orú àwọn èèyàn báwọn ẹ mọ̀ gbà fún wọn. bẹ́ẹ̀ bá ti wọ́n ṣe àwọn tẹ́ ẹ rán ní kí wọ́n lọ tọ́nà ṣe àwọn tẹ́ ẹ rán iṣẹ́ kọ̀ọ̀kan ẹ mọ ẹ̀sìpẹ́lẹ̀ fúnra ẹ mọ débẹ̀ kẹ́ ẹ mọ ìtótó iṣẹ́ tí wọ́n ṣe. nígbà tẹ́ ẹ ní èyí sọ̀rọ̀ láàrin báyá ní lápèjúwe sọ̀rọ̀ láàrin Ìbàdàn sí Ìṣẹ̀yìn sì débẹ̀ rìn bẹ̀wò báwo lẹ́sìn mọ̀ pé wọ́n ṣe é. nǹkan tàtẹ́rújú wàkúrọ̀jù lẹ́ni ọba ń ké. wàkúrọ̀jù lẹ́ni alẹ́ àwa àlìjálídà wàsí ìmọ̀túkà sàmáàtú àlùwàfáà wàsí ìmọ̀túkà sàmáàtú àlùwàfáà. lọ́yọ̀ ṣètì tá a wà yìí ilé-iṣẹ́ tó pọ̀ kò sí mẹ́fà ẹ bá wa ṣètò ẹ o the Ọ̀yọ́ state governor ẹ ṣètò ẹ fún wa o. rọ́jò lẹ́nà alálẹ́ àwálì jẹ́lídà. ẹrẹ́ ti pé ọ̀fẹ́ lẹ́yìn ń gbé ẹ̀yìn sunrun ọ̀fẹ́ ẹ̀ mú mi ọ̀fẹ́. àtúkà sàmáàtú àlùwàfà o. wọ́n sí màtúkà sàmáàtú àlùwàfà o. ìdí ọmọ wa sí máìdì ní gbogbo ìgbà the Ọ̀yọ́ state governor ẹjọ́ ọmọ iye yín kẹ́ ẹ mọ́ lọ mọ̀ ẹjọ́ ẹ mọ́ lọ mọ̀ wípé ọjọ́ kan ọjọ́ kẹtẹ́ kú olórí ipò ẹlẹ́yìn ó ṣètò ẹ ṣètò ẹ jẹ́ kí iléeṣẹ́ gidi ọ wà Òkè Ògùn ní kò sí iléeṣẹ́ gidi kan bàbá ara kí àfi ká ṣẹ̀ṣẹ̀ gba aládìbí kan bá ara ọkọ́ mọ́ ńlẹ́ lọ ká ṣẹ̀ṣẹ̀ gba aládìbí kan wá ní ẹ ṣètò iléeṣẹ́ gidi ẹ pèsè iṣẹ́ fáwọn èèyàn ẹlẹ́yìn ó ṣètò iṣẹ́ fún wa ẹ ṣètò iṣẹ́ o ẹ ṣètò iṣẹ́ o lọ́yọ̀ ṣètì tá à ń bẹ́ẹ̀ yìí ẹ ṣètò iṣẹ́ bẹ́ẹ̀ bá lẹ́yìn ó ṣètò iṣẹ́ fún wa ẹ ṣètò iṣẹ́ tí ó rọrùn gbogbo àwọn ọ̀dọ́ gbogbo baálé ilé ńlọdẹ ni yẹ̀yẹ́ lọ́dọ̀ ìyàwó ẹ̀ gbogbo obìnrin lọ́dọ̀ nẹ́bì lọ́yọ̀ ṣètì tá a wà yìí ń gbé ibi pa àwọn èèyàn arákùnrin kan bá nínú ilé ìyàwó ẹ̀ kò sì lè lé jáde tọrọ mọ̀ pé ibi tí ìyàwó òun ó ti rówó tó òun ó fi jẹun nù ẹ ṣètò iṣẹ́ fún wa àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣètò oúnjẹ tá à ń jẹ ẹ má mọ̀ gbàgbé wọn ẹ má gbàgbé wọn o gbogbo àwọn tí ò ṣe é dojúkọ orílẹ̀-èdè nípínlẹ̀ èdè yìí ẹ má dojúkọ wọn ẹ̀yin náà mọ̀ àwọn tí wọ́n gbé yín wọlé kódà lẹ́sìn ẹ mọ àwọn tí wọ́n gbé yín wọlé àìdojúkọ wọn o ẹ fọgbọ́n ṣe o gómìnà ẹwà ẹ fọgbọ́n ṣe o wàkúrọ̀jù lẹ́yìn. wàkúrọ̀jù lẹ́yìn alẹ́ àwálì jàlídà wàsí ìmọ̀túkà sàmáàtú àlùwàfà o wàsí ìmọ̀túkà sàmáàtú àlùwàfà o. eléyìí ó ṣètò fún àwọn teachers ẹ rántí pé ọmọ àgùntàn iná ni àwọn teachers ń tẹ̀lé gbogbo àwọn workers náà ni wọ́n ń tẹ̀lé tẹ́lẹ̀
nígbà wọn wá rí ọmọ ẹlẹ́sìn wọn wá padà kó lẹ́yìn ọmọ ní ọwọ́ padà kó lẹ́yìn àgùntàn wọn ń tẹ̀lé ọmọ ẹlẹ́sìn torí tí yìí náà wọn ò fi dìpẹ́ nìkan o ẹ̀rẹ́ tí o wasimatuka. wasimatuka samahatu wafa. àwọn ẹni rẹ àwọn ẹni ẹjẹ wọn jẹ olùbádámọ̀ràn yín kọ́ mọ́ jẹ́ àwọn bàbá kan tí wọ́n ti tà tí wọ́n ti rà tán tí wọ́n ti jobi tí wọ́n máa gbé ibi báyìí ìlú oko ni ẹ mọ́ gbé kínní lọ ọbẹ̀ ibi báyìí ni ẹ gbé lọ ẹ sì mọ́ gẹ̀ẹ́sì obìnrin gómìnà mi lórílẹ̀‐èdè yẹ sí obìnrin lógún ńlọrọ̀ ẹ fi yíwọ́ bẹ́ẹ̀ bá ti gẹ̀ẹ́sì obìnrin ẹ láṣeyọrí lórí ipò tẹ́ wa ń bẹ́ẹ̀ bá sì fẹ́ láṣeyọrí inú àwọn ohun tẹ́ tọ́jú lásìkò yìí wasimatuka. wasimatuka samahatu wafahu wasimatuka samahatu wafahu. wakun rajulan alal ahwali jaldan wasimatuka samahatu wafahu. bákan náà ni ohun tẹ́ tọ́jú tẹ́ fẹ́ dùn ún wò lérí ipò yìí ẹ lọ ní ilé mi pẹ́ fẹ́ ṣe kídímọ́ pẹ́ fẹ́ sìnlú ni ẹ fẹ́ jẹ̀lú atọ́ba tẹ́lẹ̀ ńlá gbọ́ tí wọ́n ń pè yín wọ́n la gbọ́ pé ẹtọ́ba tẹ́lẹ̀ kẹ́ ẹ tó jọba ni wọ́n ń pè yín bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀yọ́ state yìí tẹ́ bá fẹ́ kó ṣe dáadáa ìtẹ́ ìtọ́jú òun ni pé ẹ ní ilé mi pẹ́ ẹ fẹ́ ṣèlú ni ẹ fẹ́ jẹ̀lú the Ọ̀yọ́ state governor ẹ ní ilé mi wípé ẹ fẹ́ sìnlú ni ẹ fẹ́ jẹ̀lú. wasimatuka samahatu wafahu wasimatuka samahatu wafahu. lára ohun tẹ́ tún tọ́jú bẹ́ẹ̀ bá fẹ́ ní àṣeyọrí lórí ipò tẹ́ wà yìí ẹ tún lọ tọ́jú àmójúfò fáwọn èèyàn ẹ lọ lámójúfò fáwọn èèyàn kẹ́ tó dórí ipò yín ní ó láwọn kẹtẹ́ ti jọ fa nǹkan mọ́ra yín lọ́wọ́ ẹ mọ́ wò pé dórí ipò ẹ mọ́ wò pé a ti tòjébọ ló ṣàlówó kú bẹ́ẹ̀ ní tí ó bọ̀ ẹ mọ́ rò bẹ́ẹ̀ o ní ó láwọn tẹ́jọ́ sọ̀rọ̀ ọ̀lẹ̀ ní ó láwọn tẹ́jọ́ dráàgì nǹkan mọ́ra yín lọ́wọ́ gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ ṣàmójúfò fún wọn bẹ́ẹ̀ bá fẹ́ dùn wò lórí oyè tó bá fẹ́ dùn wò lórí ipò tó bá fẹ́ dùn wò nílé láwùjọ ní ọmọ gbàgbé nǹkan bẹ́ẹ̀ bá gbàgbé nǹkan ẹ̀ nírẹ́nire súnmọ́ yín àfáàní wa kun dhakiran lil mauti. wa kun dhakiran lil mauti wa dhanbi ta'mala. wa kun dhakiran lil mauti wa dhanbi ta'mala kun dhakiran lil mauti ẹ jẹ́ ni tí ọmọ rẹ ti kú ní gbogbo ìgbà wa dhanbi ta'mala àtẹ̀sẹ̀tẹ̀yìn náà ń sẹ́. kun dhaki fara iná ń sẹ lọ́wọ́ ẹ̀ ń fara pa ọlọ́run ọba ń sàmójúfò fẹ́ iná ẹ̀ sàmójúfò fáwọn èèyàn. bí mo kú táàrí lókè máa ń láàkì mọ́lẹ́mọ́fàdọ́lù wàkún mọ́rìndọ́ àǹkúlì bí rí sọ̀nàtà. wàkún mọ́rìndọ́ àǹkúlì bí rí sọ̀nàtà. gbogbo dáadáa tẹ́ ẹ ti ṣe fáwọn èèyàn tí wọn ò mọ̀ ẹni ẹ kọ́lé fún ẹni ẹ bùn mọ́tò ẹni tẹ́ ẹ bùn nílẹ̀ ẹni tẹ́ ẹ bùn ní ẹni ẹ fún lódìdí èèyàn pé mọ́mọ́ bá ń darí kọ́ńpìnì mi yìí tí wọ́n fi bí su yìí kó múrin dán án kó lè bí rí sọ̀nà. kó múrin dán án kó lè bí rí sọ̀nà tó. gbogbo àwọn tẹ́ ẹ sọ̀rọ̀ fún kí wọ́n fi fẹ́rẹ̀ yìí o ẹni tí ó yẹ kí gbogbo ayé ó fẹ́rẹ̀ rẹ̀ wọ́n fẹ́rẹ̀ òun náà lọ́lọ́run wọ́n fẹ́rẹ̀ ọlọ́run o. kó múrin dán anku libiri gbogbo dáadáa tẹ ẹ ṣe ẹ yẹra kó ń bẹ̀gbẹ̀ hàn bá a ti ṣe dáadáa tó ń lẹ̀ yìí ká gbọ́ pé lágbájá ni ò dìbò fún wa wọn ò lè dìbò fún yín ọlọ́run ti gbẹ̀yìn débi tí ó gbẹ̀yìn dé. kó libiri sọ̀nà tó. gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ti wà lókè tí máa ti rẹ́rọ́ ọlọ́run ọba ní rẹ́rọ́ ẹni ọba wà lórí àgẹ̀ ìrẹ́rọ́ bẹ́ẹ̀ bá lẹ́rẹ̀ẹ́rọ́ ẹ̀ sì pòlò kẹ́lẹ́ látùbọ̀tán rẹ̀ lábẹ́ sọ lẹ́yìn. gbogbo dáadáa tẹ́ ṣe fáwọn èèyàn ẹ gbàgbé pé sóore. wàsó ilẹ̀rí ibìkà yu'malu àti àwọn ìwà burú tí wọ́n wù fún yín ẹ má wò pẹ́pẹ́ ẹ ti wà lérí ipò ẹ fìtínì àwọn èèyàn yìí ẹ má wò lé wọ́n wò kú o
ẹ má da ọjà lọ́jà rú ẹ má bà yé aláyé jẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ dùn wò lórí ipò wa kó mu'ridan. wa kun mu'ridan an kulli birrin sanatahu ma'an nasi was-su'i alladhi bika yu'malu. gbogbo dáadáa tí wọ́n ṣe torí yín àbẹ́yìí tẹ́ ẹ ṣe fáwọn èèyàn tí wọ́n wá dúpẹ́ ẹ fi wọ́n lẹ̀ àwọn tẹ́ ẹ fún lówó tẹ́ ẹ ní wọ́n dìbò fún yín tí wọ́n ò dìbò fún yín rẹ̀ ní tẹ́ ẹ fi ṣe ọlọ́run ti gbé yín débi tí ó gbé yín dé ọlọ́run ti fún yín ní ohun tí ó ju tí wọ́n lọ ẹ gbàgbé ẹ̀ àwọn tí wọ́n ti wọ aburú fún yín lágbájá ó bú fámìlì mi lásìkò kan báyìí àbàjá lágbájá sì bú wa à ń pa yín lákìyèsí ni àwọn òbú yín o tọ́ra yín sàfó olóṣèlú ànídélé ẹnìkan nù yín o wa kun mu'ridan. wa kun mu'ridan an kulli birrin sanatahu ma'an nasi was-su'i alladhi bika yu'malu ma'an nasi was-su'i alladhi bika yu'malu. gbogbo dáadáa tí ẹ ṣe ẹ gbàgbé ẹ gbogbo aburú tí wọ́n ṣe torí yín wàláhì ẹ gbàgbé ẹ bẹ́ẹ̀ bá fẹ́ dúnwó lórí ipò ẹ lálòpẹ́ lórí ipò yìí ẹ ṣe dáadáa tí ìyẹn ṣe lórí ipò yìí Ọ̀yọ́ state dọwọ́ yín o Ọ̀yọ́ state ó dọwọ́ yín o Òkè Ògùn lápapọ̀ ó dọwọ́ yín o Ìbàràpá méjèèjì ó mọ̀mọ́ dọwọ́ yín Ògbómọ̀ṣọ́ dọwọ́ yín wa kun mu'ridan. wa kun mu'ridan an kulli birrin sanatahu ma'an nasi was-su'i alladhi bika yu'malu ma'an nasi was-su'i alladhi bika yu'malu. ọjà yẹn kan rántí ó yẹ kẹ́ mọ̀ pé èèyàn personality làwọn èèyàn dìbò fún wọn ò dìbò fowó ààrẹ ní tó há 2,000 naira 4,000 gbére kálé wọn ò sì dìbò fún wọn ó á dìbò fẹ́ yìí ó yẹ kẹ́ mọ̀ pé ìjẹ́ èèyàn làwọn èèyàn dìbò fún kódà ẹlòmíì wọ́n tún kó bára wọn wọn ò dìbò fáwọn èèyàn ẹni tó wọn ò tún dìbò fún wọn tún kó bára wọn. wa kun mu'ridan. wa kun mu'ridan an kulli birrin sanatahu ma'an nasi was-su'i alladhi bika yu'mal. ó sọ fún yín pé ẹ tún ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe pípínlẹ̀ Ọ̀yọ́ bá dáa débi pé tí ọmọ ìlú yìí tó bá lọ other country bí wọ́n ti máa ń ròyìn pé iná bẹ́ẹ̀mì kẹ́ kò ṣẹ́jú ẹ jẹ́ kí wọ́n mọ̀ mọ̀ wípé iná ìjọ iná bí iná Ọ̀yọ́ state ti rí ni kò tí ì tó bí àwọn kan ṣe 100 years tí wọ́n ń celebrate pé ní àwọn ọ̀ṣẹ́jú Ọ̀yọ́ state ó bẹ̀rẹ̀ látòrí iléeṣẹ́ gidi ẹ ṣètò ẹ̀ wàá tún rí akọ́hù ẹ fún àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí nǹkan ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹni ọba yẹn sí chairman yẹn bẹ́ẹ̀ ẹni ọba yẹn ní super ẹ fún gbogbo àwọn commissioner ẹ fún wọn ní ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn nígbà yẹn bá wà ń bẹ ọba yẹn chairman tó inú ilé tí wọn náà bí chairman kẹ́ máa ń bẹ ó lè jẹ́ pé òun nìkan iná ní gbogbo ilé ayé tí wọn ní oṣù mọ́ wọ́n sì mọ̀ pé àwọn léèyàn bẹ́ẹ̀ bá ní super wọ́n lè mọ̀ pé lágbájá okùnkùn dáa fún òun náà gbé pò wálé nù wa ẹ̀yin àwọn tó bá yẹ ká fún pò ẹ̀ fún wọn nípò ẹ̀ má fọwọ́ bò pò kámẹ́lẹ̀ tẹ́ ẹ bá fẹ́ látùbọ̀ tẹ́ ẹ rí bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ èèyàn rí bẹ́ẹ̀ bá fẹ́ dùn wò lórí ipò ẹ fún kó wálé tọ́ wọn allocation tó bá wá ẹ pín bó ti yẹ ọ yẹ ẹ má jẹ owó àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ wọn ń pariwo nílùú yìí wọ́n lárakùnrin kan lọ́jà wọ́n lọ ìrọ̀ omi sínú kẹ́ẹ̀kì ó wá ti dà ìlú tiẹ̀ tó jẹ́ ó wá dàbí òróró ó wá débẹ̀ ó wá yọ òróró ó wá gbé omi yẹn síbẹ̀ pé èló lẹ̀ ń tà á ó wá yọ ó wá gbé omi síbẹ̀ wọ́n wá lè mú wọn ní ẹja lè ní olóhùn ọjà lè dàpọ̀ ẹ̀sẹ̀ òun jẹ́jẹ́ wọ́n ní báwo tẹ́ ẹ jẹ́ ara bo ni olóṣìṣẹ́ ìjọba lòun òun ò rówó gbà ní ọdún kan ní ó lé nǹkan kan iná ni wọ́n ti ní wọ́n ní owó wọn sálárì òun ò dé mọ́ àwọn bàbá tí wọ́n kú sórí ìlà àwọn bàbá tó yẹ pé owó pẹ́ńsẹ̀ wọn ẹ fún wọn lówó wọn ẹ fún wọn lówó wọn ẹ̀tọ́ gbogbo wa ẹ má jẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ mọ́ ti ẹ̀rẹ́ ti pẹ́ fọmọ́lẹ̀ ẹ̀rẹ́ ti pẹ́ yìí ní òtún fẹ́ fààyàn lẹ̀ pé ṣe nǹkan báyìí ẹ tún Ọ̀yọ́ state ṣe tó yẹ pé táwa lọ́yọ̀ state tá a bá lọ ìlú mi ẹ sì ó sì mọ́jú wa pé mo fẹ́ padà sí state mi the Ọ̀yọ́ state governor
this is advice to you. À ń sọ fún yín bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ ti Kogi state o ẹ̀rẹ́ ti Kogi state ẹ̀rẹ́ ti àwọn states kọ̀ọ̀kan tuntun tá a ti bá lọ ẹ̀rẹ́ ti ibẹ̀ torí Nàìjíríà ìyà ọ̀jẹ̀ wá bákan náà ẹ̀rẹ́ ti àwọn àgbẹ̀ gbogbo àwọn ọba under 70 under 60 ó yẹ kẹ́ létò tẹ́ mọ́ ṣe fún wọn kí wọ́n fi ti yín ṣèbẹ̀rẹ̀ káfí yín ti tẹ́ yín ṣèbẹ̀rẹ̀ oríire káfí ti yín ṣèbẹ̀rẹ̀ oríire gbogbo àwọn tó yẹ kẹ́tọ̀ọ́ dọ́dọ̀ wọn ẹjẹ́ tọ́ wọn dọ́dọ̀ wọn gbogbo àwọn àgbàlagbà ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn gbogbo àwọn ọ̀dọ́ míì ti yayakuya ńgbà wọn ò rí bi lọ wọn ò rí iṣẹ́ gidi ṣe èmi ò tún ní wẹ̀wù ìjà ni kó wá ń jà pẹ̀lú ìyàwó ẹ̀ lójoojúmọ́ gbogbo àwọn tó kéwú tí wọ́n kàwé wọ́n dẹni tí ń parọ́ fáwọn èèyàn wọ́n dẹni tí ń gbá àwọn èèyàn lójú wọ́n á wá tẹ fọ́ọ̀mù kan jáde wọ́n á ní ẹgbà fọ́ọ̀mù wọn 1000 nígbà téèyàn 100 bá gba fọ́ọ̀mù wọn 1000 naira 100,000 ní àsìkò àtúráfù yóò sì kò ní ó travel lọ. Ọ̀yọ́ state governor kún mu'ridan. Wa kun mu'ridan an kulli birrin sanatahu ma'an nasi wa as-su'i alladhi bika yu'malu. Ọlọ́run jẹ́ láṣepẹ́ lórí ipò náà. Ọlọ́run jẹ́ wa ní ọláṣepẹ́. À ń sì ń bẹ̀rẹ̀ ìpàkọ́ ní part 1 ní part 2 ń bọ̀ wá lórí gbogbo àwọn èèyàn Ọ̀yọ́ state. Gbogbo ẹ̀yin èèyàn mi lọ́yọ́ state àìmọ́ ṣe pẹ̀lú ìjọba àìṣe pẹ̀lú ìjọba á ṣàdúrà ní kọ́lọ̀ ń kún wọn lọ́wọ́ kún ó lè rí dáadáa ṣe á ṣàdúrà torí pé níjọ́ tí wọ́n ta fẹ́ yẹn gómìnà yìí á ṣàdúrà ní pé Allahumma la tusallit alayna man la yakhafuka fina wa la yarhamuna Ọlọ́run ẹni tí ò ní ìsìnká ẹ̀wọ̀ Ọlọ́run má jẹ́ ó dé bẹ́ẹ̀ abẹ́ lóhùn kó jẹ́ pé ẹ̀yin lọ́lọ́run ó lò ń sábàbí. Senator Fatai Buhari l'Ógbómọ̀ṣọ́ senator wa Ọ̀yọ́ north senator wa fún gbogbo Ọ̀yọ́ north ẹ ṣe dáadáa gbogbo dáadáa tẹ́ ẹ ṣe là ń rí ṣùgbọ́n bẹ̀rẹ̀ ṣe oníṣẹ́ ẹni ọba ṣàṣeyọrí òun láyìn ìsọ̀kalẹ̀ àkọ́kọ́ akínyín ẹlẹ́ẹ̀kejì ẹ̀bẹ̀ bá lò dáadáa akínyín bẹ́ẹ̀ bá sì lò dáadáa àwọn tí bá yẹn rọ́bà yín náà wí ọ̀rọ̀ Ọlọ́run kò sẹ́ni tí ó lè bá wí àyíṣí máa fa àfẹnitọ́lọ́wọ́ ọba wọn kó mu'ridan. Wa kun mu'ridan an kulli birri sanatahu. ṣakídọ́wọ́ yín ẹ tún ṣakíṣe o. was-su'i alladhi bika yu'mal. wọ́n ní tẹnitẹni tẹ̀kísà ń ta àtẹ̀ ṣakídọ́wọ́ yín ẹ tún ṣakíṣe o. Kun mu'ridan ẹ má gbàgbé wa níbí o. birri sanatahu. gbogbo ìbò ni kó wá mọ́ jáde sígbó ìbò Òkè Ògùn ọ̀kan ni lókè Ògùn Ṣakí ọ̀kan sì ni ẹ̀ mọ́ jáde ẹ̀ púpọ̀ Ọlọ́run wa ti gbé yín wọlé ẹ tún Ṣakí ṣe o ẹ tó Òkè Ògùn ṣe o Ọ̀yọ́ ṣe ti dọwọ́ yín o ẹ tún gbogbo ẹ ṣe o Ọlọ́run kó jẹ́ kẹ́ ẹ láṣepẹ́ Allahumma Ọlọ́run ò bá wa tún àwọn aláṣẹ wa ṣe bẹ̀rẹ̀ látòrí òkè lọ́hùn Ọlọ́run tún ṣe Ọlọ́run fi Nàìjíríà lọ́kàn balẹ̀ Ọ̀yọ́ ṣe jẹ́ lọ́kàn balẹ̀ Òkè Ògùn Ọlọ́run jẹ́ nífàyà balẹ̀ Ṣakí lápapọ̀ Ọlọ́run jẹ́ nífàyà balẹ̀ gbogbo wa adúpẹ́ fọ́lọ́run lórí ntọ́lọ́run ṣe fún wa oore tọ́lọ́run ṣe fún wa Ọlọ́run gbà kúrò mbẹ́ o Ọlọ́run kó bá wa gáìdì into right path Ọlọ́run kó ṣàánú àwa náà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk èmi ọmọ ya yín khadimul islam Haji Mubarak Yusuf àti ọmọ ya wa Abdulmujib Yusuf à ń dágbére fún yín lónìí fún ètò tòní pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله